ayé mo ti jí lè ní kẹ́ wá fìrè wá mi ìran àkàrà ní wá rèrè fẹ́po mo ti jí lónìí kẹ́ wá fìrè wá mi ìran àkàrà ní wá rèrè fẹ́po obìnrin olóòlù kẹ́ wá fìrè wá mi ìran àkàrà ní wá rèrè fẹ́po ẹ̀yin tèmi King Dr. Saheed Òṣùpá Saheed Don Pello fi máa kó mátàgbà mọ́lẹ̀ ẹ pàdé mi ní 29th September 29 ní Journal Global Automat ní gbogbo ní Kòròdú eré ọ̀sán ni o Journal Global Automat ní 29th of this month September yìí ẹ wá pa. Alámọ̀kẹ́mọdé ẹrú Ọlọ́run kan ìdùnnú Ọlọ́run kan ọba tó fi mí ayé táyé fi ń fẹ́ mi má fi mí hàn láhùn pa. Èmi ọmọ yín olólùfẹ́ yín Alájà Mistura Adéròmú Àṣàfà tèmi ní Success mo ń fi àsìkò yìí mo fi ń pè yín síbi ayẹyẹ launching of Journal Global Automat bẹ́ẹ̀ ni ní on the 29th September nínú ọdún tá a wà yìí King Dr. Saheed Òṣùpá wọ́n máa wà ní bandstand àwọn olórin Muslim àwọn òṣèré onítíátà lóríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan tó jẹ́ àwọn olólùfẹ́ yín gbogbo wọn náà máa wà ńbẹ̀ a máa máa retí yín o ẹ pàdé mi tèmi ní Success ńbẹ̀ mo máa retí yín o salamu alaikum. Dáná fún wọn ìjọ Sunday ọ̀gá wa jẹ gbogbo paparazzi. Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí. Ayére wọn kọ yàtì nínú orin náà ṣe dé ládé. Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí. Ọdẹ òtílé pẹ̀lú tìjú wọn àmàyè kì í ṣẹgbẹ́ rárá. Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí. Asọgbọnú kọmọ kọlẹ yìí kìnìún kì í ṣẹgbẹ́ ajá Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí ẹ̀yin tó bonú all over the world àtẹ̀yìn tèmi àkọ́bí Òṣùpá all over the world so ẹ wá pàdé King of Music ní September 29 wọ́n bọ̀ wá síbi launch of Journal Global Automat ní September 29 2024 ní aago 10 àárọ̀ ní programu ti máa bẹ̀rẹ̀ venue #1 Olúmọ junction of Bola Ahmed Tinubu Road Ọ̀rẹ́yọ̀ Ìgbè Ìkòròdú Lagos ibẹ̀ gẹ́gẹ́ náà fẹ́ lò àní Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí Bóṣùpá òjọba orin Táládé ò bá tún tọ́ sí ẹ̀tẹ̀mẹ̀wá pa. tó máa sáwà ẹ̀ lágbèrè ní Thursday ìjọ Sunday máa láò 29th of this September máa láò dùgbò ọba orin King Dr. Saheed Òṣùpá orin Dr. Alifu orin àwọn àmìkà máa ṣe máa gbà fún wa látàgò méjì lọ́gbẹ̀ tó máa sí àrè tó náà tó wákẹ́ra mọ́tò tó wà òkè tí ò ní fún ẹ ní jù lè máa ti ń gbélé léyìí o ṣábẹ́ wà ó wà ń bíbà àgbẹ̀ bíbà yìí mọ́tò oríṣiríṣi Rolls Royce gbogbo ẹ̀ ló wà ń bíbà àgbẹ̀ bíbà tó náà autos ó pọ̀ wọ́n á fẹ́ mọ́tò tó máa fẹ́ ní fọkànbalẹ̀ tí ò ní fún ẹ problem. You understand? Upload brochure now really. Show plug there. I do motor for buy. I do my father upload there. Brochure. We want to master what the mechanic do there. We see everybody. We want some balance on the mechanic. We want some balance on the mechanic. Ilé ìfọkànbalẹ̀ lélẹ̀ yìí o. Ìfọkànbalẹ̀ sọ wẹ̀ kó máa gbádùn ẹ̀mí ẹ̀ ni. Ẹ̀rọ àbẹ̀. Journal Autos. Journal Global Autos. Journalist with Tamoto, Nicola. That people don't know. Emma calling joy. Emma calling joy. Alore TV. Nílé nílò kórè. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó.